Ẹ káàbọ̀ sí Akéde Naija TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ìkànnì yìí a ò kí ń sọ ìròyìn tí kì í ṣe òtítọ́. Àwọn ohun tó ń lọ lórílẹ̀-èdè tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jọ̀ọ́ jẹ́ ká jọ wo fídíò yìí. Ibi tẹ́ bá ti láǹfààní láti máa rójú mi láti máa gbọ́ mi. Àrílùn bí owó ọ̀rọ̀ yín ló dé tí ó sọ lówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ Àkàndọ̀rà Ìkòǹkò ló kọ mi. Àjàó àrò ní báyìí kòǹkà sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Ẹ̀kẹ́ ni mi ò máa dúró fọ́ ti lé gbàngbàng. Òtítà lé ni mi ò máa rẹ̀rù mọ́sọ̀. Ayére ni mi ọmọ yẹ́kó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹ́dọ̀yẹ́dọ̀. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mo kí gbogbo ọmọ Yorùbá ńlé lóko lódò lẹ́yìn odi. Ìjàmbá ò ní ṣe yín. Nbí ò ní ṣe yín, àkùdé ò ní bọ́rọ̀ yín lágbára Ọlọ́run. Gbogbo àdáwọ́lé yín ní ọmọ yọrí sí rere lórí ọ̀rọ̀ ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé mọ̀ wípé ọ̀yìnìyín ní kì í tán bọ̀rọ̀. Yorùbá ní òjò á máa rọ̀ tí yóò sì dá lójú ẹsẹ̀. Họ́ù tó máa dá sílẹ̀ ló lè mọ́ tètè lọ. Wọ́n wá ní bí òjò bá dá tán tòótọ́ abẹ́ igi kì í dá bọ̀rọ̀. Tótó abẹ́ igi. Ṣé mọ̀ wípé omi tí ewé gbà sára bójò bá ti dá wá pé òun ó sì mọ́ kánlẹ̀ tó òun náà làwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fìbò sọ̀rọ̀. Wọ́n dìbò. Lẹ́yìn tí wọ́n dìbò tán òun náà ni a gbọ́ èsì ìdìbò. Lẹ́yìn tá a gbọ́ èsì ìdìbò tán òun náà ni oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ní jẹ jáde. Ẹ má bínú o, fídíò kan mo rí o níbi tí mo ti rí ilé alájà méjì tí ń jóná tẹ́nìkan sì tún ń kẹ́rù jáde nínú ilé ọ̀hún. Alright. So now ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ ẹ̀yin èèyàn mi pé bẹ́ẹ̀ ṣe ń wọlé kẹ́ dákun dábọ̀ kẹ́ bá ń fọwọ́ kan pín prógráàmù yìí. Mò ń bẹ̀ yín ni o. Tẹ́nìkan sì tún ń kẹ́rù jáde. Mò ń bẹ̀ yín ni o. Ẹ dákun ẹ bá mi fi ọwọ́ kan pín. Mi ò ní wáyé tí ń gbà kọ̀ọ̀kan. Ẹ ní ṣòwò àti ìjèrè lágbára Ọlọ́run. Gbogbo àdáwọ́lé yín ni yóò máa yọrí sí rere. A fẹ́ sọ̀rọ̀ lónìí. Kí ló ṣẹlẹ̀ nínú ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun? Kí ló ṣẹlẹ̀ gangan? Ta ló náwó, ta ni ò náwó? Ẹbí Adélékè láwọn ò náwó. Ṣé bẹ́ẹ̀ ni? Wọ́n ní APC ná 60 billion naira. Ṣé lóòótọ́ ni? Àwa ń bọ̀ láti wá ṣàlàyé bí ṣú ṣe kú, bọ́bẹ́ ṣe bẹ́. Ẹ̀wọ̀n pé Àkàndọ̀rà Ìkòǹkò ní figbá kan bọ̀ kan nú lágbára Ọlọ́run. You know me as Mr. Straightforward. So bóyá ṣẹlẹ̀ ńlá wo ṣe sọ. Alright. Ń bọ̀ o. Ẹ bá ń pín program yẹn dákun. Ẹ̀yin ìyá àti bàbá ẹ̀yin ẹ̀gbọ́n mi bá ń pín. Lórí YouTube, lórí Facebook ẹ bá mi share ẹ jọ̀ọ́. Ẹ dákun. Ẹ ṣàánú ọmọ yín. Torí wípé
akọrin ìlélégbè bí ẹni tí ń jó àsán kan ìlú ni. ẹ mọ̀ pé wọn ò lè dá sí bí ó bá sí ẹ̀yin tí ò sí àwọn èèyàn kan mi ní láǹfààní àti dá sí. bàbá olówó Dèjì Adélékè sọ̀rọ̀ n ó play fídíò wọn tí wọ́n fi sọ̀rọ̀. Rufai Oseni ti Arise TV ó náà sọ̀rọ̀. èmi náà wá sọ experience mi torí pé tá a bá ń ta ẹjẹ́ àtọ̀ bá a bá ń ta tá àtọ̀ yóò dẹran àpadànù bẹ́ẹ̀ ni kọ́mọ̀ dẹran àpadànù ńlá ṣe nílò láti sọ kíni tó dé lẹ́yìn ìdìbò. Naturally gbogbo ẹni tó dìbò ló gbowó tàbí kí n sọ pé lájà percentage àwọn tó dìbò ló gbowó. gbogbo ẹni tí wọ́n dìbò fún ló sanwó. owó pọ̀ jówó lọ ni. ntí tí APC tó fi hàn ó ní wípé àwọn nígbàgbọ́ pé àwọn làwọn níjọba, àwọn làwọn ní federal government, àwọn làwọn sì lọ́lọ́pàá àtàwọn security agents. ilé yìí ló jẹ́ kí tiwọn hàn. lóòótọ́ ni wọ́n náwó ṣùgbọ́n sọ máa tó 60 billion. ó depend lórí population àwọn èèyàn tó dìbò. but unfortunately àwọn kan gbowó APC wọ́n tún ìdìbò f'Adélékè. ìyàtọ̀ tó wà ń bẹ̀ nu because lo and behold mímọ̀ àwọn èèyàn tó gbowó dáadáa. in fact mo ti ẹ̀ pé ẹnìkan Ọlọ́run wà níbi táwọn ti ń dìbò tí ìdìbò tán ni ó láwọn ti dìbò wọn ò tí ì fáwọn lówó. I was like níbo lórílẹ̀‐èdè yìí ń lọ. wọ́n dúró síbẹ̀ títí dìrọ̀lẹ́ wọn ò fún wọn lówó. ẹ já sọ fún bàbá olówó Dèjì Adélékè tọ́láwọn ò náwó gbogbo ibi tẹ́ ẹ̀ ti láǹfààní àti fún wọn lówó ṣé ẹ ti pè wọ́n padà ṣé wọn ò tí ì lù wọ́n pa. gbogbo àwọn party agent gbogbo àwọn olólùfẹ́ yín tí ń sọ fáwọn èèyàn tó fẹ́ dìbò pé kán fọkàn balẹ̀ kán sá máa dìbò lọ gbogbo wọn ni wọ́n ti ń rágbá nígboro tí wọ́n rò pé wọ́n ti gbowó sápò wọ́n ti ná wọn ò kàn fáwọn ni. so òfun jó fún ọ̀rà ń jọ́rà ẹnìkan ìdúpẹ́ mọ́tò pọ̀. àwọn tó dìbò lọ́sùn wọ́n fẹ́ gbowó majority wọ́n fẹ́ gbowó majority wọ́n dẹ̀ ló gbowó majority wọ́n dẹ̀ ló dìbò fowó. irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà lóòótọ́. ńlọríṣiríṣi nǹkan work f'Adélékè. àkọ́kọ́ ni antecedent ẹ̀ mo sọ nínú ewì tí mo ké and to God be the glory. ẹnìkan náà sọ jáde pé bí mo ṣe sọ gẹ́lẹ́ ló ṣe rí. ń bọ̀ o. So now sympathy work fún Démọ́lá Adélékè, orí work fún Ọlọ́run ọba fúnra lára rẹ̀ wá ṣàtìlẹ́yìn fún torí pé tí wọ́n bá Démọ́lá pò àwákọ̀ ọ̀kan la mọ̀ pé 50-50 ní Bọ́lá Oyèbánjí náà kò kí ń si ẹja kékeré ní odò níwọ̀nba àgbà tó jáde yẹn ó sáré create popularity ẹ̀. ó ní bákin former governor ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá ó ní bákin Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Lo and behold lóòótọ́ àti lódodo ni Tinubu fẹ́ kí wọ́n win ní Ọ̀ṣun
kò dẹ̀ sẹ́ni tí ó ṣe tí ò ní sọ bẹ́ẹ̀ tí ò ní ro bẹ́ẹ̀ tí ò ní calculate ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí sitting president gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun fúnra lára ẹ̀ ó máa fẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó bọ́ sọ́wọ́ APC ṣé ẹ rí dáadáa ni majority àwọn gọ́vnọ̀ ni wọ́n ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC like 30 of them ni wọ́n ti darapọ̀ mọ́ APC nílẹ̀ Yorùbá ìpínlẹ̀ méjì ni ò sí lọ́wọ́ APC that is ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ so gẹ́gẹ́ bí president ìlépa rẹ̀ òun náà ni wípé kí à ń bọ̀ wọlé ṣùgbọ́n àṣesílẹ̀ Démọ́lá Adélékè ó kú òní ta lè gbójú kú o fẹ́ràn pé mo ti sọ rí pé kò sábà sí gómìnà tí máa ń wà lórí àlééfà tí ò ní ṣe rárá ní tí wọn ó ṣe lè mọ́ tó nǹkan so ẹni tó lọ́kàn láti wá ṣe ọ̀tọ̀ àwọn tó lọ́kàn míì ọ̀tọ̀ èmi ò dìfẹ́ǹdì ẹnì kankan o pé bóyá èèyàn kan kówó jẹ àbí èèyàn kan ò kówó jẹ bẹ́ẹ̀ bá wo àwa mẹ̀kúnnù dáadáa a kì í sábà sọ̀rọ̀ nípa pé bóyá gọ́vnọ̀ kan kówó jẹ àbí gọ́vnọ̀ kan ò kówó jẹ ní tí máa ń dùn wá ni pé kí wọ́n má náwó ìlú lórí ìlú ní tí wọ́n mọ tí máa ń dùn wá ni pé kí wọ́n mọ jayé alábátá ayé fàmílétè kí n tutọ́ ayé kò sẹ́ni tí ó mú mi àwọn gómìnà kan jẹ́rú ayé bẹ́ẹ̀ wọ́n á gbé girlfriend wọn lọ Dubai àwọn olóṣèlú wọ́n á ra mọ́tò fún girlfriend ọkọ̀ tuntun wọ́n á ra ilé fún girlfriend l'Amẹ́ríkà ní Canada ní London bó ṣe wù wọ́n so with that ó túmọ̀ sí wípé Démọ́lá Adélékè ní àṣélẹ̀ tí jàbọ̀ wá bá àfọ̀tẹ́lẹ̀ tí jọmọ̀ mi gbẹ́nà ọ̀dà mi síwájú ló jẹ́ orílẹ̀ tútù tẹ̀. That is number one. Secondly, sympathy wípé kí ló dé táwọn èèyàn dojú sọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn ò lọ́rọ̀ orí lẹ́nu ju kí wọ́n máa pe sitting governor lópònú ó wà very very insulting àwa náà wá ń wo pé sólóṣèlú lẹ́yìn yìí báyìí àbí wèrè kò mọ̀ jújó lọ kò ṣe kinní kan ọ̀dẹ̀ ni òpònú ni ó wà insulting how you be insulting a sitting governor kò make sense lọ́kàn yín ẹ máa rò pé gbogbo ala daft àbí gbogbo ala wọn tẹ́ lè fi tọ́rọ́ kọ́bọ̀ lé lọ́wọ́ tí wọ́n dẹ̀ mẹ́nu kú tí wọ́n dẹ̀ mọ wò é níran tẹ́ẹ̀dẹ̀ mọ jayé bó ṣe wù yín tẹ́ẹ̀dẹ̀ mọ ṣe nǹkan tó wù yín náà kò rí bẹ́ẹ̀ à ń wò yín kẹsẹ̀ lẹ́yà yín nbi tá ti yọ lù yín fúnra lára wa àmọ́ so ẹni tí ó tún wá fọ́ gbogbo ẹ̀ lójújù màmá tí wọ́n ń pè ní Ero Arike ni bóyá kò ló mọ̀ràn ni o bóyá òun lọkọ nínú ilé tó jẹ́ pé ìyàwó ọkọ rẹ̀ ti dìgbẹ̀wù dání tó yẹ jẹ́ pé gbogbo wèrèwèrè rán dandan tí ń ṣe lórí social media ọkọ rẹ̀ kàn ń wò ràn ni irú ọkùnrin tó lè wò yán ràn bẹ́ẹ̀ òun lọkùnrin tó ti dìgbẹ̀wù dání because why tí ìyàwó mi ó bọ́ sórí social media tí ọmọ sòsì bí ẹran aṣẹ́wó tí ọmọ ṣe rádáadáa báhùn kò wà kọ́sì rárá woman yẹn ò wà kọ́sì mi ò rí gẹ́gẹ́ bí ẹni tó wà intelligent òun pín rice lójú kámẹ́rà ó tún sọ wípé ìyàwó Gbóyèga Oyètọ́lá ló ní kẹ́ ẹ fún wọn ìyàwó Gbóyèga Oyètọ́lá ló ní kẹ́ ẹ fún èyí o èmi náà sì fi tọ̀dọ̀ mi sí níbi tó ti ń pín rice náà ló ti ń lálé àwọn alásàlátù igan bàjẹ́ nítorí oúnjẹ ń gọ̀mọ̀ bóyá wọn ò jẹun rí ni wọ́n sì máa ṣe hànràn níbi tó ti ń pín rice náà ṣùgbọ́n àwọn alásàlátù ọ̀nà àmọ́ tó work against wọn possibly bọ́n bá bínú kúò ó lè rí wọn gẹ́gẹ́ ẹni tó bá bínú kúò lọ́dọ̀ ẹ̀ ó lè rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá mi ò blame àwọn ìyá oníyàá ìyá yẹn ti dàgbà mi ò blame wọn ó lè rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá kó mú wọn lọ́ta ó ń sì lẹ́nu nínú ìlú wọn rágbìjì ń bẹ̀ kọ́ má jẹ́ pé yóò máa dún kòkò mọ́ wọn ń bò ń lọ jáde tó sọ ń jò ní pé òun níbọn o òun lè tú òkè ńgbà tó bá wù òun lè yìn
káwọn ọlọ́pàá tó invite ẹ̀. Ẹnìkan sọ̀rọ̀ lórí social media àbí ó comment lórí social media ó ló ti gain popularity. Ẹni yìí ọmọ tán ń pè popularity. Èèyàn lè popular sí nǹkan tí ò dáa ó sì ti tara ẹ̀ fáyé nu, everybody dẹ̀ ti mọ irú èèyàn tó jẹ́. Àwọn èèyàn wá ń kọrin pé àwọn ò ní èdè Ero Arike, Ero Adeleke dáa. Mo wá wò kẹ́nìkan ó sì gbé ẹ̀rọ jáde nísìn kó sì mọ̀ pé Ero Adeleke lòun ọba tún jẹ lọ. So woman yẹn ń yanu pọ̀ngàlà bí ajá gbẹran lẹ́bu. Ó ń sọ̀rọ̀ ṣàkà, ó ń sọ̀rọ̀ anyhow. Bí ṣe ń bú Démọ́lá, ní ń bú Yèyé Dúpẹ́, ní ń bú gbogbo wọn. Kí ló dé? Kí la bá lọ, kí la bá bọ̀? Nígbà tẹ́ fẹ́ dìbò, níbi tí ó ti bọ̀rọ̀ jẹ́. Ó ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ òun. Démọ́lá Adélékè ṣe wọlé àkọ́kọ́. Wọ́n á sọ pé àṣà ò náà o. Àṣà ò náà o. Pọ́ bá jọmọ Ìrágbìjí tán fẹ́ dìbò. Ṣé ó dẹ̀ dìbò against Oyètọ́lá? Ó dẹ̀ dìbò fún Démọ́lá Adélékè? Ṣé wọ́n ló wá kó gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò ni? Àbí gbogbo Ìrágbìjí ló kó dìbò? I don't know. Ṣé gbogbo Ìrágbìjí ni ó wá dìbò fún nítorí tiẹ̀, ni ó dìbò fún Démọ́lá nítorí tiẹ̀? Ká tó wá sọ pé gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó bá ń sọ wípé ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ tiẹ̀. Démọ́lá Adélékè fi wọlé àkọ́kọ́. Wọ́n wá ní kí lọ fẹ́ ọ wá lọ́ọ̀ fẹ́ nǹkan kan o. Kí wọ́n ó fi ọkọ rẹ̀ sí alága ìjọba ìbílẹ̀. Bọ́ bá jẹ́ mi nìwọ ni. Bí wọn ò ṣe fi ọkọ mi sí alága ìjọba ìbílẹ̀ òun, wọ́n gba kádàrá, wọ́n mọ̀ ṣiṣẹ́ ẹgbẹ́ lọ. Why? Àwọn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ṣé wọ́n jẹ́ wọ́n rí local government ọ̀hún dé? Ṣé wọ́n jẹ́ wọ́n rí local government dé láti February last year? Tán ti lé wọn kú ńbẹ̀. APC ní lọ local government. Wọ́n láwọn gba judgment. Lóòótọ́ ni ọ̀sẹ̀ tó release allocation fún wọn. Ṣùgbọ́n àwọn ni wọ́n ń lọ bẹ̀. Àwọn nọ́gẹ̀ nǹkan àwọn eléyìn ọ̀rá àyè láti wọnú local government. Local government wá dàbí tẹ́ òkú. Ó dákẹ́ mínímíní ni. So now ńgbà tọ́rọ̀ tí wá rí báyìí wọ́n bá lè yan máa ń jà. Mo trust ẹbí Adélékè. Bó ṣe jáde lórí social media lákọ̀ọ́kọ́ pé wọ́n ṣì tiẹ̀ o, wọn ò fọkọ ẹ̀rẹ́ ní ṣe chairman o, ẹbí Adélékè will always invite you. Ṣùgbọ́n òfin wọn lávenue o ti sáré against wọn, olóòtí kò lẹ́yìn wọn. Nígbà tí wọ́n kò lẹ́yìn wọn tọ́lọ́run ò kò lẹ́yìn wọn ńkọ́? Àbí individual ni wọ́n. O kò lẹ́yìn wọn, Ọlọ́run sọ pé tó ìwọ ló kúrò, òun gangan ò kú o. Because n tó gbé ẹbí Adélékè ni Ọlọ́run Elédùmarè fúnra lára ẹ̀. Ọ̀rọ̀ Démọ́lá dàbí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu. Tinubu kan strong jò ń lọ ni. Démọ́lá strong. Woman tí wọ́n ń pè ní Yèyé Dúpẹ́ òun. Ọkùnrin ló yẹ kó jẹ́ kìí ṣobìnrin. That woman is very very strong. Ìmọ̀ inherit bí ọkùnrin ni. Ọlọ́run ló fi Yèyé Dúpẹ́ òun ló fi jíǹkì Démọ́lá Adélékè àti ẹbí Adélékè. Màmá wà nínú tó jẹ́ kí Démọ́lá Adélékè ó ṣe dáadáa lọ́dún 4 àkọ́kọ́. So now bàbá wa wò dáadáa ẹbí Adélékè láwọn ò náwó. Èmi ò ní figbá kan bọ̀ kan nú. Èmi mọ̀ pé gbogbo wọn ló náwó. Èmi ń tèmi èmi mọ̀ o pé gbogbo wọn ló náwó. So coded ni àwọn Adélékè náà ti wọn. Àwọn APC lọ́nà tí wọ́n sí gbangba. Lọ́nà tí wọ́n gbangba. Now àwa ń gbọ́ pé 60 billion nílé APC ná. Èmi ọmọ o, Dèjì Adélékè ló sọ, n ó play voice ẹ̀. Fídíò ni, n ó play ẹ̀.
ṣùgbọ́n tí mo mọ̀ ni pé mo ráwọn èèyàn tó gba 30,000 naira, mo ráwọn èèyàn tó gba 20,000 naira. Ṣé pé yẹn yàtọ̀ sí pé wọ́n ń sọ no mo rí. As in polling unit kan bí wọ́n ń pín 30,000, polling unit kan sàlẹ̀ wọn wọ́n ń pín 20,000, àwọn kan pín 25,000. Àwọn owó pínpín yẹn máa ń determine iye èèyàn tí ń bẹ ń bẹ, tí ń bẹ ní polling unit yẹn. Are you getting me? That is number one. Owó yẹn tó máa ń determine ẹ̀ ń tán kówó fún. Ṣẹ́rẹ́ lòmíì tán kówó fún pé kọ́ lọ pínwó, olórí burúkú àtolè lọ́pọ̀ jù nínú wọn. Wọ́n kọ́kọ́ régè orí owó ń lọ. Ìyànpá àwọn tó gbówó lẹ̀, àwọn yẹn ló ní. Gbogbo nǹkan ló work fún. It is good work of Adeleke that make him won. Gbogbo nǹkan ló work fún. Kì í ṣe good work nìkan. Tó bá jẹ́ good work nìkan ni APC ọ̀rọ̀ bí ṣe dànù. Sympathy work fún. Ọlọ́run ló ní kí wọ́n wá pẹ̀lú approach tán gbà wá. Approach tán gbà wá yẹn, hatred word nǹkan ló máa ń èèyàn stand behind Demola Adeleke. And above all, God Almighty work for him. And they also spend money. Èmi ò fi síbi kankan, mi sọ lóṣèlú. And I said it and I can say it anywhere. That I don't love Demola Adeleke. I don't love Ambo. I don't hate Demola. I don't hate Ambo. Tàbí kí n sọ wípé I love them both. Mi dey expect ẹnìkankan pé ẹnìkan ni kó win. N tí mo ń sọ ni pé anybody ló lè win láàrin wọn. Ẹni tó bá win ni ó win nínú. Kì í ṣe family mi ni wọ́n. Ó kọ ẹbí wọn dẹ̀ ni wọ́n ń gbé ga. Yes, kì í ṣe surname mi ni wọ́n ń jẹ́. They are not my family. They are not going to pay me. I'm not working for them. So, wọ́n jọ náwó ni o. ń bọ̀ o. So, now, àpilẹ̀kọ tí mo kọ́kọ́ rí lélẹ́yìí, they spent 60 billion naira on the day of the election. When I heard the kind of money they were spending, I knelt and prayed to God. I said, God Almighty, let people collect their money, but let them still vote for Demola Adeleke. Davido's dad opens up about how his prayer helped defeat Oyetola in the 2026 governor Osun State election. So, ẹ já gbọ́rọ̀ lẹ́nu Bàbá Deji Adeleke fúnra lára ẹ̀. Only record me and play it to him. Let him hear. Wọ́n sọ̀rọ̀ nípa Gbóyèga Oyètọ́lá. Ẹnu tí wá gbà á láti sọ, àwọn kan lè mọ̀ pé ọ̀rọ̀ sọ, wọn ò bí àwa nírú bẹ́ẹ̀ pé ká mọ̀ pé ọ̀rọ̀ sọ, tá a bá ti lè lámọ́lẹ̀ ká mọ̀ wulẹ̀ sọ rárá. And let him know the reason why we defeated him. Ọlọ́run ní sọ̀rọ̀, Ọlọ́run tọ́lọ́run bá ti dúró tí èèyàn kí gbogbo nǹkan work against èèyàn, tọ́lọ́run bá ti work for that person, ó ti jẹ ló ti tán. The only reason why we defeated Oyetola, not because we are bigger or we spend money than him. But the election day, they spent 60 billion. Some places they bought votes for as high as 50,000 naira. For some places, they bought votes as high as 50,000 naira. That one is 100% truth. Àwọn èèyàn kan gba 50,000 naira ẹnì kọ̀ọ̀kan. Brother mi kan pè mí lálẹ́ yìí. Wọ́n ní economy yín lọ́sùn ó ti gbọ́dọ̀ boost dáadáa. Because àwọn èèyàn ó ṣe bẹ̀
tó bá ń gbọ́ dìbò kó o ṣe bẹ̀ àwọn èèyàn ó ṣe bẹ̀ wọ́n ó bùkèlè. Lo and behold ẹbí tèmi dìbò they did not collect 1 naira because tán bá gbà ń ó ṣe pé fún wọn ń ó béèrè lọ́wọ́ wọn pé ṣé bí ń pa yín ni. Àwa kì í ṣe níran wa èmi ò ṣe rí mi ò dẹ̀lẹ́ ever ṣe ẹnìkan tó lè fún mi lówó kí n dìbò láyé ń tọ̀ gbọ́dọ̀ fún mi 10 million naira. Yes ń ṣe pé fún wọn ẹni yẹn gbọ́dọ̀ fún mi 10 million naira tàbí kó fún mi ní half ẹ̀ 5 million naira. N ó ti mọ̀ pé mo ti gba ẹ̀tọ́ tèmi láàrin ọdún 4 òun ìbá àwú kó ṣe nǹkan ìbá àwú kó má ṣe nǹkan wàhálà ilé ayé tí ẹnu èmi sá ti tẹ́wọ́ gba owó tọ̀dọ̀ tèmi. So for one single vote. 50,000 naira for one single vote. One single vote lẹ́ ń pè báhùn. On the day of the election, when I had the kind of money they were spending, I went back to my little corner in my room and I knelt down and I prayed to God. Can you imagine as big as the Adeleke is? Ó ní ọ̀wọ̀ tó pọ̀ fún Ọlọ́run. Ó nígbà tó ń gbọ́ iye tí wọ́n ń ná. Ó ń bọ́ sórígun yàrá òun kúnlẹ̀ sí Ọlọ́run. Torí gbogbo nǹkan tọ́mọ àìní tọ́mọ bíi tí bàtà ti ń ta ìdálẹ́sẹ̀. God Almighty, please let people collect their money. Jẹ́ káwọn èèyàn gba owó wọn gẹ́gẹ́ mo kálẹ̀ kan let people collect their money. Let them still vote for Demola Adeleke. Lo and behold, can I tell you one fact? Ǹjọ́ ọmọ wípé majority àwọn èèyàn jẹ́ kó yé wa wípé it's the city money pé ráìsì tí ẹgbẹ́ òṣèlú APC fáwọn làwọn jẹ táwọn fi lókun nú láti lọ dìbò fún Demola Adeleke. ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀dá o. ẹ̀dá o ẹgbà ráìsì à ń bọ̀ ẹ fi dìbò fún Demola Ọlọ́run ọ̀dà òkọ̀dá bẹ́ẹ̀. àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ tó jọ èmi lójú o ẹgbà ráìsì ha ẹ fi dìbò fún bí. yéè wọ́n ní ráìsì ẹ̀ làwọn jẹ táwọn fi lókun nú. àwọn kọ́kọ́ ṣe ráìsì ẹ̀jẹ̀ láàárọ̀ káwọn ò tó lọ dìbò. Bíbélì ni Dèjì Adélékè mú dání. That is in tó nígbàgbọ́ nínú ẹ̀. And I love that. Bible ló mú dání ó ní routine òun ń làdúrà gbígbà. Àdúrà ń gbà. Kọ̀ọ̀kan nílò kọ ẹsẹ̀ lọ kúnlẹ̀ wájú ẹnìkan kan gbọ́wọ́lé ọ lórí tàbí ká máa gbà àgbà forísòpó. Olúwa irọ́ kò sí nǹkan tọ́jọ́ mọ́. Bọ́kọ̀rọ̀ yàrá ẹ̀. What is not there? Agogo is not here yet o. What do you mean? Kò yé mi. We no move again now. Àgọ́ bí tàtijọ́ ntí mo ń bí mi lọ́rọ̀ àwọn olóṣèlú ni pé wọ́n máa expect pé the same place tá a wà náà la gbọ́dọ̀ wà. Bọ́n ṣe bá wa lọ́dún tó kọjá náà gbọ́dọ̀ bá wa lọ́dún yìí. Kìkìdá àmukùn mẹ́kọ̀ọ́ gbogbo. I read and I agree with. And this is part of my testimony. Ó fẹ́ ka Bible verse ni o. The first Bible passage that I read every day when I go on my knees to pray can be found in Isaiah chapter 41, starting from 10. And when I finish reading this, you know that the reason why I'm not afraid of anything. You will know the reason why I'm not bothered about anything.
my belief in God Almighty is very strong. And that's why you don't see. lẹ́yìn Ọlọ́run kò tún sí nǹkan kan mọ́, síwájú Ọlọ́run kò sí nǹkan kan mọ́, and that is my belief too. Mo nígbàgbọ́ tó dọ́sọ̀ nínú Ọlọ́run, yọ Ọlọ́run nìkan ló lè ṣe nǹkan kan. All right, pápápá ẹ jẹ́ kí n pa nǹkan kan. Oh, ń bọ̀ o. Kí ló tún ṣe network? Kò sí wàdà wá? Oh, sorry jàre, kí ló tún ṣe network? Now, gẹ́gẹ́ bí èèyàn bí kan ṣe sọ́mbì yìí, wọ́n láwa mẹ̀kúnnù náà ti ń jí. Osun has spoken and the message is loud. Lọ́sùn lọ́jọ́ Sátidé, àbí God bless you, network ni. God bless you, sir. God bless you, ma. Now, lọ́jọ́ Saturday, do you know pé gómìnà tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n tó gún? According to gan 20 governors ló wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti wá sọ̀pọ̀tì, ká sọ pé ẹyọ kan péré nínú wọn ló wá sọ̀pọ̀tì Démọ́lá, and that is Ṣèyí Mákindé of Ọ̀yọ́. Àwọn tó kù All Progressive Congress ni wọ́n wá support. And tí ìròyìn tó tẹ̀mí lọ́wọ́ tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀, gbogbo àwọn gọ́vnọ̀ APC ni wọ́n tax. Ẹ gbádùn mi, gbogbo àwọn gọ́vnọ̀ APC All Progressive Congress tàbí àwọn kan láàrin wọn ni wọ́n tax láti mówó wá. Because bí ó bá jẹ́ bẹ́ẹ̀, níbo ni bàbá mínísítà ti rí 60 billion naira kó kalẹ̀? Ààrẹ lè fún wa àbí? Who knows? Ṣá lè dispute ẹni? We can't. Because, excuse me, federal government ló lówó lọ́dọ̀. Nítorí ìbò ìpínlẹ̀ kan, ẹ fà wá èèyàn lù lẹ jẹ́ ká decide fúnra wa. Let us choose our leaders. Ẹ̀yin tẹ́ wà ń bí àwa la choose yín. Kò sínú yín tó lè force ara ẹ̀ síbẹ̀. Ọ̀gá Gbóyèga Oyètọ́lá, irú èèyàn tẹ́ jẹ́ kò yé èmi. Because ẹni tó bá ti ṣe gómìnà rí, ó ti yẹ lẹ́ni tá lè pè ní leader. And anybody tá bá pè ní leader must lead by example. So, now, 20 governors, Osun has spoken and the message is loud. 20 governors, 16 senators, 10 ministers, and billions of naira reportedly poured into the APC campaign in Osun State. Yet, the people still said, if all that money and political machinery could not deliver, okay, and people still said, no. If all that money and political machinery could not deliver victory, then 2027 is coming to be a serious test. 2027 is coming to be the APC, okay, the APC era is coming to an end. Kẹ́ni tọ́kọ kínní ìkọlù wa bí jókòó. APC era is not coming to an end. Philosopher làwa, àwa ó dẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ fún ọ. APC kọ́ ni problem, personality ẹni tó bá díje in a issue.
torí ńgbà tí Démọ́lá tó fẹ́ cross sí APC ká ní wọ́n gbà á bẹ̀ ni òun náà ni ó padà wọlé. ẹ gbádùn mi irú 60 billion tí wọ́n wéèsì wọn ò ní wéèsì ẹ̀ dànù. à ń bọ̀ yọkàn máa ṣe press up fún next 4 years ni yòówó kàn máa múra lẹ̀ yọkàn máa ṣe press up. torí Lagos State tí wọ́n bá ti jẹ gọ́vnọ̀ kan wọ́n ti mẹ́ńtọ́ kan lẹ́yìn ohun tọ̀hún. My lovely brothers and sisters, Lagos State ti mọ next governor immediately tán bá ti yàn kan. So kálẹ̀ APC aláwo Démọ́lá kọ́ máa bọ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n wọ́n ní no kọ́ máa fọkàn sí pé àwọn fún tíkẹ́ẹ̀tì o àwọn ò lè gbà o iná fi di ìbò awúrúju àbí iná fi peak. wọ́n ṣẹ́ǹkì Ọ̀túnba Iyọlá Omiṣore wọ́n ṣẹ́ǹkì àwọn kan náà wọ́n ní consensus ni à ń bọ̀ làwọn mú à ń bọ̀ ò sì ní popularity Omiṣore à ń bọ̀ ò ní charisma Omiṣore nígbà yẹn bọ́ bá jó Omiṣore náà ò lè má wọlé o ṣùgbọ́n ọbẹ̀ tá a bá fèrú pilẹ̀ rẹ̀ ọjà tá a bá fèrú pilẹ̀ rẹ̀ ìjà láì túká wá láàní fomi àní fi ọ̀tẹ̀ dáná ọbẹ̀ kọ́ mọ́ rù paná bí èèyàn bá ti gbọ́n àgbọ́n jù. So now wọ́n ti náwó owó ti lọ o mọ̀ ń bọ̀ o. ń bọ̀ ẹ dákun ẹ bá ń hold on bá o mo fẹ́ mú nǹkan kan wá fún yín ni o. ń bọ̀ o. ń bọ̀ o. ẹ má bínú àwọn èèyàn ti ń lọ ẹ má wọrí tí náà ni mo ń ṣe. ń bọ̀. ń bọ̀ o. So now ntí Rufai sọ ni wípé lẹ́yìn tí gbogbo nǹkan fail ni Bọ́lá Ahmed Tinubu tó congratulate Démọ́lá Adélékè. So heavily then. Okay. Because President Tinubu congratulated. It was after everything failed, President Tinubu congratulated. No.
let's not stop talking as if this Adeleke, his head is strong. Bulldozer lórí ẹ̀, his head is strong. And the people loved him and they stood with him. But how Nigerians can replicate that over 177,000 polling units, it's going to be hard though. Also, people can sing Oju Towo, but they still collected the money. God bless you. When we talk, we say facts. Mi ò sínú ẹni tí ó máa ń fi gbá kan bọ̀ kan nú tí máa defend ẹnìkan pé àwọn Adeleke nìkan ni ò náwó, irọ́ ni o. Gbogbo wọn ló náwó. Àwọn èèyàn dẹ̀ gbà á. Àwọn èèyàn dẹ̀ dìbò nítorí owó. How can we correct that? Wọ́n pe ẹnìkan lójú mi ń pé kó mú káàdì ẹ̀ wá wọ́n ti rí orúkọ ẹ̀ ń bì kan wọ́n ń pín 15,000 kí election tó dé ni o election kù bí ọjọ́ bíi mélòó kan wọ́n ń pín 15,000 mo wá ní ṣé wọ́n náà lọ gbà á ó lóun ò ṣe ní lọ gbà òun wọ́n gbà ó òun ò ṣe ní gbà. Can you imagine that? Ó wá ní ṣé kò yẹ kó ń gbà ni mo ní kò yẹ kẹ́ gbà mo ní ọjọ́ tí àwa mẹ̀kúnnù ìlú ọba ti gbowó lọ́wọ́ olóṣèlú mọ́ mo ní tá lè maintain ẹ̀ fún 10 years 20 years kò ní dùn mọ́ majority nú mo nígbà náà ni a tó ní hope pé Nàìjíríà máa dáa and that is 100% reality. 2027 ní ìsìn wọ́n dé wọ́n pinwó fún wa àsọpá àfẹ́ iṣẹ́ ìlú la fẹ́ kẹ́ ṣe election tí ó tẹ̀lé wọ́n kówó dé local government ni o house assembly ni o house of rep ni o senate ni o governor ni o president ni o a reject owó wọn. Ìgbà náà la tó ní hope because everybody tó náwó ó invest ni o yóò rówó ẹ̀ padà o yóò wá owó ẹ̀ padà o. Ká ní Bọ́lá Oyèbánjí wọlé 60 billion naira wọ́n dá padà o. Bí wọ́n bá dá padà tán wọ́n dá padà ń bẹ̀ o lóònù ni o. Torí gọ́vnọ̀ stéètì kìíní kan tẹ́ ni ó mówó wá sọ́mọ stéètì yẹn ni Bọ́lá Oyèbánjí ni. Ṣé stéètì yẹn tán mọ́ pínlẹ̀ Ọ̀ṣun ṣé gọ́vnọ̀ yẹn tán mọ́ pínlẹ̀ Ọ̀ṣun kọ́ tán mọ́. So every bagger ló gbowó every aspirant ló náwó olóṣèlú tí mo mọ̀ pé ò ní náwó ni aspirant AAC. Those are the problems in our election process. They can sing Oju Towo, but a lot of them still collected the money. So that they rejected the money now. There lies the problem. Because you see, voters will only tilt to a candidate with the possibility of winning because they don't want to waste their votes. So as the fact that they are still collecting the money, that's where lies the problem. Honestly. So it's not yet Uhuru. So even as we are celebrating the people's emotions are very fickle. When they pump it with lie and propaganda. So all of these things, another person I want to thank today especially, apart from all them Davido, is Davido's father, Deji Adeleke. The role that man played are not things visible to the public. Some things I would like to tell Governor Adeleke to quickly do. Anyway, who am I to instruct you as governor? Governor Adeleke, pay heavily then. Now, so ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti fìbò sọ̀rọ̀ táwọn fẹ́ lélẹ́yìí ìyẹn ni ló máa wù mí ká reflect lé lórí olóṣèlú ń náwó àwọn tí ó dìbò ń gbowó kí ló dé tó olóṣèlú fi ń náwó that means wọn ò nígbàgbọ́ nínú ara wọn wọn ò nígbàgbọ́ nínú iṣẹ́ wọn wọn ò nígbàgbọ́ nínú òdodo wọn ò nígbàgbọ́ nínú ìfẹ́ aráàlú because election Nàìjíríà ti bàjẹ́ ó ti dojú délẹ̀ kò sí tó ní ká mọ́ trust ara wa àwọn tí wọ́n ń dìbò fún wọn ò nífẹ̀ẹ́ aráàlú ẹ ń bá nífẹ̀ẹ́ aráàlú ò ní fún wọn lówó lásìkò ìdìbò
owó tẹ́ fún wọn lẹ́ẹ̀kan tẹ́ ní padà yáwájú wọn mọ́. So transactional vote ńlọ wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Lo and behold, majority tí ò tí gbowó lọ́wọ́ accord, let me say it categorically, wọ́n expect o, wọ́n fọkàn sí wípé ojú dí, reality lèmi sọ fún yẹn, wọ́n fọkàn sí pé ojú dí, wọ́n dẹ̀ expect pé tí accord ò bá sanwó fáwọn any election tí bá ń padà bọ̀ àwọn jẹ́jú wọn. Reality lẹ gbọ́ lẹ́nu Àkàndá Ọ̀rọ̀ Awíkonko yìí. Ṣé mọ̀ páàrin ìlú lèmi ń gbé, èmi súnmọ́ àwọn aráàlú. Ẹni tí ọ̀dọ́dọ̀ Dèjì Adélékè yóò múra, ẹni tí ọ̀dọ́dọ̀ Démọ́lá Adélékè yóò múra, ẹni tí ọ̀dọ́dọ̀ àwọn gómìnà yóò múra. Ṣùgbọ́n àárín ìlú làwa ń gbé, àwọn tí ń dìbò tá a jọ ń dìbò làwa jọ ń sọ̀rọ̀. Majority dúró de accord. Wọ́n expect owó lọ́wọ́ accord. Wọ́n fọkàn sí pé wọ́n máa fáwọn. Election ti lọ o, bọ̀ wọ́n fọkàn sí pé àwọn sì máa gbowó àwọn because wọ́n promise wọn, wọ́n máa promise wọn kán tó dìbò. Wọ́n bá promise wọn mo ò ní dì í. Olóṣèlú kan ló ṣe bẹ́ẹ̀ lánàá. Pàtó náà fẹ́ dupò gómìnà. Kò náwó fẹ́ nìkankan, ń tó sọ fún wọn ni pé owó rèé, owó wà ńlẹ̀. Ńgbà tẹ́ ẹ bá dìbò tán, ẹ wá gbowó. Bóun bá ti wọlé, òun ò fún ẹ. Kò sí wọlé, kò sí háwó. So, ìgbà tó jẹ́ pé election ń bọ̀, àwọn ọlọ́pàá ti arrest àwọn èèyàn kan pẹ̀lú owó ntọ́kọ́sàn àkọọ́dù nìyẹn. Wọ́n háwó kó deadly. Yes, wọ́n háwó wọn kó deadly. L'underground, wọ́n bọ̀bọ́n ṣe há. APC ní dìbò tán kó wá gbowó. Wọ́n há ń gbangba ti wọn. Kò sí táwọn ọlọ́pàá ó ṣe o. Wọ́n wò wọ́n ràn ní kọ̀ọ̀kan wọn. Kọ̀ọ̀kan wọn. So, gẹ́gẹ́ bí Rufai ṣe sọ, gbogbo ọgbọ́n tí APC mọ̀ ni wọ́n ta. Gbogbo agbára tí Bọ́lá Ahmed Tinubu mọ̀ ló lò. Lóòótọ́, àwọn ọlọ́pàá wà fún ààbò wa. Wọ́n ò wá láti wá gbèjà ẹnìkankan, wọ́n sì tún wá láti wá gbèjà APC. Wọ́n wá béèrè pé lọ́nà wo? Ó ní pé wọ́n fẹ́ kí presence àwọn ọlọ́pàá yẹn kó dá ìpayà jáwọn èèyàn tí ó dìbò. Ṣùgbọ́n tó yẹ kó dá ìpayà já wọn, tó yẹ kó dá àyà já wọn ló fún wọn ní strength láti dìbò. Ń pé tó mú tọ́lọ́pàá fi wà ń bí kò sí nǹkan tí ó sà wọn. Ní làwọn èèyàn fi jáde tán túyàyà jáde tí wọ́n fi lọ dìbò. APC, ààrẹ, nǹkan wọ́n fẹ́ fi ọlọ́pàá intimidate wa ni. So that ká lè bẹ̀rù, ká lè déjúmọ́lé ìrọ́ o. Ńlá fi ṣe ọ̀pá agbára tá ìráyè jáde pé lójú àwọn ọlọ́pàá lójú kámẹ́rà á rìkọ́ọ̀dù gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ lójú gbogbo wọ́jọ tó ntọ́sẹ̀lẹ̀ Mọ̀dẹ́kẹ́ àṣírí ẹ̀ tú. Wọ́n láwọn ọlọ́pàá gbé ballot box. Wọ́n ń fọn ìpèjọ wọn, ẹ wá wojú wọn o, olórí burúkú wọn ọjà dìbò. So wọ́n lu àwọn ọlọ́pàá kò jẹ, wọ́n lo owó kò jẹ, wọ́n lo intimidation kò jẹ, wọ́n lo wàhálà, wọ́n lo èébú, wọ́n bú Démọ́lá Adélékè kò jẹ, èébú òṣó lára rẹ̀. Ẹni tó mọ bíi tí ń lọ Démọ́lá Adélékè asunkún bí ọmọdé. A ti sọ pé president Bọ́lá Tinubu la máa dìbò fún. Kí ló tún wá dé tó tún wá pàwọn èèyàn wa nípínlẹ̀ Ọ̀ṣun. Ọbẹ̀ ẹnu jẹ́ bí ẹnu ọmọdé. Àwọn èèyàn pé gọ́fìnà gidi leléyìí sympathy. Ẹni tó gbọ́n tí ọba fagọ̀ parẹ́ máa yí lára. Ọgbọ́n dé àgọ̀ díẹ̀ la fi lólé ayé. Àwọn eléyìí lọ́mọ bọ́n ṣe ń gbélé ayé. Family wọn cool, wọn gentle. Ebi ọ̀pá wọn ò tọrọ jẹ. To the best of my own understanding, kì í sowó òlú ni wọ́n wá kó. Let me state that categorically. Kì í sowó òlú náà wá kó. Wọ́n wá rescue àwọn èèyàn as little as they can. Bí mo ṣe study wọn nìyẹn o. Bí mo ṣe study wọn nìyẹn o. And àwọn ò rí òṣèlú gẹ́gẹ́ bí do or die. Démọ́lá Adélékè tó jẹ́ pọ́fẹ́ lè mọ́ ní interest inú second term gan. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n ń gbé ṣe é nà ó. Démọ́lá Adélékè kò sí ní tọ́kàn. Wàláì tí ó bá wọlé ní ọkọ̀ọ̀kọ̀ congratulate ẹni tó bá wọlé.
hàn rí gẹ́gẹ́ bí do or die irú èèyàn tá à ń fẹ́ láwùjọ nù. Yes, irú èèyàn tá à ń wá láwùjọ nù àwọn tí máa ń mú àwùjọ dùn nù ní lọ́kàn Démọ́lá Adélékè. bó bá ti fọwọ́ gbákùn tó rí obìnrin ń jà kí lọ́kàn kọ́mọ ọjà yí ẹ̀ lọ ní tí ó jẹ tí ó fi jáde láyé tọmọ ọmọ ẹ̀ ọ jẹ ọ wà ńlẹ̀. kò sẹ́bí Adélékè tí ó tún tálíkà wọ́n jẹ gọ́vnọ̀ wọn jẹ gọ́vnọ̀ wọ́n lè rèé sára wọn. wàláì Davido nìkan lè rèé sí ẹbí so Ọlọ́run ti bùkún wọn. Àti Dèjì Adélékè àti Ìyédúpẹ́ Adélékè wọ́n wá ní owó ìpínlẹ̀ Ọ̀ṣun kó squander hàn ní owó ìpínlẹ̀ Ọ̀ṣun kó waste. n tẹ́mi fi ní interest nínú wọn nìyẹn. wọ́n ní fowó ìpínlẹ̀ Ọ̀ṣun sí family wọ́n ní pín. Are you getting me? Still àwọn èèyàn tí ń bẹ lábẹ́ wọn lè jẹ́ o kò má ta o ṣùgbọ́n kì í ṣe pé àwọn ni waster tán dédé máa waste owó ìpínlẹ̀ Ọ̀ṣun. àwọn èèyàn kan fẹ́ fi ìyẹn bà wọ́n lórúkọ jẹ́ pé gbàdógóje èrò wájà kì í sí family Adélékè. Dèjì Adélékè Dúpẹ́ Adélékè wọn ò ní fẹ́ kí àbàwọ́n bá orúkọ wọn. so kò dàbí pé èèyàn fọ̀ sí Démọ́lá wá Sele kejì ni o Àkàndá Awikonko lèmi ń sọ fún èèyàn débi tó máa wá rí gẹ́gẹ́ bí do or die àfíà. wọ́n fẹ́ lè máa fo gbégbé àbí ẹ̀wọ̀ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ pọ̀ jù. Yes, of course. And I cherish something in their family. Nínú family Adélékè, ẹ̀kọ́ pọ̀ lára wọn o. They have genuine love. Lo àǹbí o, kì í ṣe gbogbo ọmọ ìyá ni mo ń rí bẹ́ẹ̀ o. Ọmọ ìyá Hausa lọ́pọ̀ o. Àwọn ọmọ ìyá Hausa kan kì í fẹ́ jẹ́ kéèyàn kó jù wọ́n lọ o. Démọ́lá ò bínú Dèjì Adélékè. Dúpẹ́ ò bínú Dèjì Adélékè kò bínú Démọ́lá Adélékè. Láàrin gbangba ni Démọ́lá ti gọ́vnọ̀ ló dọ̀bálẹ̀ fún Yèyé Dúpẹ́ àǹtí ẹ̀ ni o. Because ó mọ̀ wípé abiyamọ ni woman yẹn. Yèyé Dúpẹ́ is a man, not a woman. When you have somebody like that in a family, ẹbí máa dúró. Èèyàn lè perú wọn lájẹ gan bọ́n bá gbàjẹ́ nítorí àbúrò wọn ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa wò pé kí ló dé táwọn àbúrò ẹ fi submit fún ó ní impact nínú ìgbésí ayé wọn ni. So ẹ̀yin náà ẹ wọnú ẹbí yín dáadáa. Ẹ̀yin lè dàgbà ń bẹ àbí sáwọn àbúrò yín lè rọ̀gbọ̀kú lẹ́yìn. Can you vouch for them on their behalf behind them? Ṣé ẹ lè jà fáwọn àbúrò yín láti gba àwọn ẹ̀tọ́ kan? Ṣé ẹ lè support àbúrò yín? Majority lẹ gbé bùkátà dọ́dọ̀ ẹ̀ tí ó kọ̀ pàkọ́. Majority lẹ́sọ̀rọ̀ ilé ayé yín fún gbìntẹ́ nídìí láti tó dẹ̀ wà ní káwọ́ ẹ̀ kò ní gbé ikọ́ yín kò ní pí ikọ́ yín mọ́. Kì í ṣe tẹ́bí Adélékè. Àárọ̀ ọjọ́ election ni Davido dé láti UK tó ti lọ ṣe show. Torí pé ó fẹ́ wá dìbò ìbò tí ẹnìkan because ó mọ̀ wípé ó nìkan carry a lot of people. Seeing him at a polling unit ó máa drive ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. That is 100% reality. Well, Àkàndá Awikonko ọ̀jáwó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ ń mọ̀ bọ́yá èèyàn méjì o àbí mẹ́ta ó lè pè mí. Ẹ já sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ńbẹ̀? Ó ní àwọn olóṣèlú tí ń náwó, àwọn olùdìbò tí ń gbowó. Ṣá lè dẹ́kun ẹ̀ ṣá. +234 904 851 9362 àti +234 915 147 9599 +234 904 851 9362 àti +234 915 147 9599. So nọ́mbà tẹ́ máa láǹfààní àti pè mí sínú lórí
WhatsApp ni o bóyá èèyàn méjì péré àbí mẹ́ta mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi dá sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí láàrin ìṣẹ́jú bíi méjì péré. àwọn èèyàn ń dìbò wọ́n ń gbowó o kò sí wàásù àbí àrọwà tẹ́ lè ṣe fáwọn èèyàn pé kí wọ́n má gbowó. They will collect money. They are collecting money. They see it as their birthright. Bàbá àgbà náà nǹkan kí ni wọ́n ṣe tí ń jẹ́ wọn gbowó nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni wípé iṣẹ́ àti ebi ti mú àwọn èèyàn lọ́rùn dúndúndún. wọ́n rí 10,000 bíi 1 million. wọ́n rí 15,000 bíi 15 million. wọ́n rí 2,000 níbi láwọn ibì kan wọ́n tún pín 2,500. nígbà tán ti pínwó ńláńlá fáwọn èèyàn kan tán wọ́n tún pín 225. àwọn èèyàn dẹ̀ gbà wọ́n dẹ̀ dìbò 2,500 for a whole 4 years. níbo la ti gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì níbo la ti ẹ̀ ti gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì tẹ́lẹ̀ gbogbo ẹ̀ là ń gẹ̀ẹ́tì rọ́ǹgì. +234 904 851 9362 +234 904 851 9362 àti +234 915 147 9599. nọ́mbà méjì tẹ́ máa gbé sínú láàrin ìṣẹ́jú kan péré náà ni tí n bá ti rí kọ́ yín láàrin ìṣẹ́jú kan n ó kúrò lórí ètò ń tèmi nu n ó kúrò lórí ètò ń tèmi nu n ó wà kọrin èyí náà tó wọ́n máa lọ o èyí náà tó wọ́n máa lọ èyí náà tó wọ́n máa lọ o èyí náà tó wọ́n máa lọ ìbò ní sùúwà dédé eégún èyí náà tó wọ́n máa lọ. mo rí breaking kan ni o. Oyèbámijí, I'm not supposed to reach out to him. I won the election and okay, bóyá àwọn èèyàn sọ pé Kídémọ́lá Adélékè ò reach out sí Oyèbámijí. Eré ìkílajà ń bẹ́kùn sí reach out to kọ́ reach in ni. Wọ́n kàn ní àjọ dìbò tá ìjọ sọmọ pátì kan náà. Tábàjọ di primary la lè pè fún ìrẹ́pọ̀ pé ẹjẹ́ àjọ ṣe APC will never like you. Sọ́ntì ẹ̀ like Démọ́lá Adélékè, wọ́n dẹ̀ like Démọ́lá rárá ni. Wọ́n like ẹ̀ náà. Oyèbámijí, I'm not supposed to reach out to him. I won the election and I've been announced. Ademola Adeleke ló sọ bẹ́ẹ̀. Breaking news ni o. Osun State Governor Ademola Adeleke has said he's not the one expected to reach out to the All Progressive Congress APC governorship candidate, Bola Oyèbánjí, following his victory in the Osun State governorship election. Ngbà tí president ti congratulate ẹ̀ kò sí tó mú Oyèbánjí náà láti mọ́ congratulate Demola Adeleke. So sportsmanship nìyẹn, statesmanship nìyẹn, níta tó máa ń wá padà wò mẹ́lòmíì náà lára lọ́jọ́ ọ̀lànà pé ó accept defeat wo respect am fún Goodluck Jonathan Doni. Adeleke made the statement during an interview on Channel Television on Monday, August 17, while speaking about his victory over Oyèbánjí and the expected post-election relationship between both camps. Òní 17 lóòótọ́ o, ọ̀la ń bẹ́ẹ̀ dé mi. Ọlọ́run aláàánú ẹ mọ̀ ṣe n ó tún lé kan sí lọ́la lágbára Ọlọ́run. Ògo ni forúkọ yín sáàtì o. Èèyàn ọmọ rí ọjọ́ òun dàgbàrẹ́ o Fádèyí olóró àfisùkẹ̀ ìsùkẹ̀. Àwí kóńkó ọjọ́ òun ọmọ ń dàgbàrẹ́ o. Oríjọ́ òpẹ́ láyé. Mo sì bá wọn tálàgbà kó sì ní òun tálàgbà òun ní. Kí n sì ní òun tálàgbà òun ní òwò. I'm not the one that's supposed to reach out to him now because I'm the one that won the election and I've been announced. The governor said his position was based on the fact that he had already been declared the winner of the election. Oyèbánjí, the APC candidate, contested against Adeleke in the election but lost to the incumbent governor. Adeleke's comment came while he reflected on the outcome of the election as an interaction with political opponents after the poll. According to the governor, his victory and formal declaration as the winner meant that the responsibility for initiating contact
should not be placed on him. He said the election had already produced a winner and that he had been officially announced as the successful candidate. The governor had earlier spoken about his post-election conversation with President Bola Tinubu, revealing that the president called to congratulate him after the election. Adeleke said Tinubu told him that democracy had played out, after which they joked about the election. Musimodemola Adeleke ó rí pé bá mi anáwó bàtà náà lápadà wọlé o. So àánú Olódùmarè ní fi yín sílẹ̀ o. Wàhálà àti ìdààmú ò ní dé bá lé yín, kò ní dé bẹ́yìn gangan lágbára Ọlọ́run. Gbogbo èso yín ò ní mọ̀ nira. Gbogbo ọmọ yín, gbogbo ọmọ wa ni yóò jẹ́ èèyàn. Àwa náà ó bí gómìnà, á bí sẹ́nétọ̀. Ẹ má jẹ́ àkú nítorí olóṣèlú kankan kò sẹ́ni tọ́wọ́ tiẹ̀. Ẹ ń bá ń jẹ lábẹ́ Démọ́lá kó máa jẹun jẹ́jẹ́. Ẹ ń bá ń jẹ lábẹ́ Àmbọ̀ kó máa jẹun jẹ́jẹ́. Kẹ́nìkan ọmọ fẹ̀mí ara ẹ̀ tàfàlà. Ẹ ń kún tiẹ̀ gbé o, ẹ ń kún tiẹ̀ tán o. Ẹ ń bá sì kú ní jẹ̀bi o. Ìyọ́ jẹ ìwọ pa mí, ìyọ́ jẹ ọkùnrin kankan. Sọ wà ń bẹ̀ padà ńgbà tó o bá ti kú tán. Ṣé ìwọ ló wà dájọ́, ìwọ ló sọ fádájọ́ pé kán dájọ́ ọkú fún yàn. Gbogbo àwọn tán dájọ́ ọkú fún mélòó náà ti pa lójú ẹ̀. Kí kálukú wa wà kíáfù. Àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Ẹ jẹ́ káwa náà ká wà kíáfù o. Ọ̀la lọ́jọ́ bí mi lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ báwọn èèyàn náà ṣe máa ń ṣe. Ẹ̀bùn ọjọ́ bí èmi náà sọ pé kẹ́ ẹ má fún mi o. Ẹ pè mí ẹ fún mi lẹ́bùn ọjọ́ bí o. WhatsApp mi lélẹ́yìí +2349048519362 +2349048519362. Ẹni nǹkan pa ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko Television àti Awikonko 8519362. Èdè àti àṣà ilẹ̀ káàró òjìrè bí òní wọ̀ mi o. Orílẹ̀-èdè ilẹ̀ káàró òjìrè òní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Nípínlẹ̀ Ọ̀ṣun àti ìdìbò àti yan gómìnà ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú méjèèjì ńlọ náwó. Gbogbo àwọn tó sì dìbò majority wọn ló gbowó. Ọjọ́ kan mo mọ̀ pé yẹn máa stop ní Nàìjíríà ńgbà tí poverty level tàbí level of poverty tó bá reduce to bare minimum. That is, tí poverty rate wa tó bá lè padà sí bí 10%, 15%, ìgbà náà làwọn èèyàn ní gbowó òbò mọ́. Ó dàárọ̀, oorun ayọ̀ lásán, àní tójú oorun lójúkú. I love you all. God bless you.